ogún ìnáwó gbogbo ọmọ ẹgbẹ́ ó ní wẹ̀rẹ̀ àwọn ní ìdúpẹ́ lọ́wọ́ yín. ààrẹ Rasaki ọmọ arógun dádé Balógun dòdò dáwà àjọ ń ṣe ni. ọmọ ẹgbẹ́ Oòduà pátápátá. gbogbo ń tán pé lóòdùà o ìṣẹ̀ṣe ni ìṣẹ̀dálẹ̀ ni káwọ̀ aṣọ tó dára bàbàràbíà ká jẹun tó dára Oòduà nìyẹn. ẹ wo a tún gbọ́dọ̀ ní kinní lápò confam ó gbọ́dọ̀ máa wá o kó wà lórí ahọ́n kó wà nínú ọwọ́ bàbàràbíà ọmọdékúnlé Oòduà ẹ bá ṣẹyàn lójú pẹ́ ó ní gbọ́dọ̀ jẹ́ bó ṣe jẹ́. ìwọ tó o bá rí nìyẹn lọ́wọ́ ó ti d'Oòduà gidi. wọn ò gbọ́dọ̀ pàdé irú wa lọ́nà ká má fi wọ́n dábìrà tó bá ń wà Ẹ̀gbá gidi ni mí. gbogbo ibi tọ́mọ Oòduà àtàdẹ̀dọ́ sí Ogunlaja débẹ̀ Àlàó. ṣẹ́rí Èkó fẹ́ dírà táwa yóò ìlú ọ̀làjú ló jẹ́. èèyàn tó bá jọmọ Ọ̀yọ́ wọ́n ti jagun rí èèyàn tó jọmọ Ẹ̀gbá o àti jagun rí. ohun táwọn bàbá wa fi ń ṣe lábẹ́òkúta tiwa àwa jagun ìdá omi bàbàràbíà ogun ìdá omi yìí òun ló jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó pín yẹlẹyẹlẹ tá a fi dé Kétu ìyẹn ní French tá a fi wà lájàṣẹ ní Kútọ́nù òun la fi rìn ìjìnà lábẹ́ Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀gbá mọ̀lísà bí àgbò gbákálá ó. Ẹ̀gbá tẹ̀ríta tẹ̀dọ́ sí yẹn o. Ogunlaja débẹ̀ bàbàràbíà. Ajagun lóríṣiríṣi káwọn babaláwa tó tẹ̀dọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé o. Òun tá a fi jagun ọjọ́ sí kò gbọ́dọ̀ parun. Bí Fúlàní bàtà fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ̀ ṣàbàlẹ̀ kó kú ẹ̀wọ̀n dànù sígbó. Àṣírí ewé àtẹ̀kọ́ ọwọ́ Yorùbá ló fi sí. Ẹ má jẹ́ kẹ́lẹ́sìn kan kó lọ dà wá ríboríbo. Ẹ má jẹ́ kẹ́lẹ́sìn kan kó lọ dà wá ríboríbo. Nílẹ̀ Yorùbá obìnrin ṣe bí ọkùnrin ni. Àìmọye obìnrin tó ń lọ sóde tó ń so bàǹtẹ̀ ẹ béèrè lọ́wọ́ ìyá òòṣà ìyá omi. Ṣérọ̀ mo pa ni. Òyìnbó ló ní Jésù, Lárúbáwá ló ní Kùránì o. Òyìnbó ló ní Jésù, òyìnbó ló ní Jésù, Lárúbáwá ló ní Kùránì o. Òyìnbó ló ní Jésù, Lárúbáwá ló ní Kùránì o. Òyìnbó ló ní Jésù, òyìnbó ló ní Jésù, Lárúbáwá ló ní Kùránì o. Ọ̀rúnmìlà ló ní Nàìjà títí tó fi dé Fẹ̀lẹ́. Ọ̀rúnmìlà ló ní Yorùbá títí tó fi dé Fẹ̀lẹ́ o. Òyìnbó ló ní Jésù, òyìnbó ló ní Jésù, Lárúbáwá ló ní kò. Ẹ̀sìn yòówù ká ṣe ẹ jẹ́ a máa fi ìwà kún. Yorùbá ni mí ní, Kírísítàn ni mí ní, Mùsùlùmí ni mí ní, Yorùbá ni mí ní,
ẹ̀sìn ọ̀run mi làṣà ni mo ń ṣe. Kí ni mo wí o? Ìbàrẹ̀ kábíyèsí ọba wa. Àìróyà Majesty ọba Isiaka o. Balógun ọba Oyèrò. Aya fẹ́rì mi mú dá mi ò ṣe. Àwọn eléyìí láyé sísí wọn náà ti ń jó ṣẹ́fì. Gbogbo adóodò ọ̀tá ló ká tọ́mẹ̀ lọ́dẹ gbẹ̀sà. Gbogbo ọ̀nà dí ìrókò ibẹ̀ ni wọ́n dàgbà sí. Bọ́dà mi ló fẹ́ wọn sílé múdà fẹ́ẹ̀rì aládòmòrò nígbẹ̀sà àmàlẹ́ o. Ìgbà tí fàyàwọ́ níyì làwọn ti kó owó jọ babaláfíà. Ẹ wò láti jọ yẹn lọ́hùn o. Ó sì wọ́n lésì ìgbàlódé mo bá yín dúpẹ́. Ó náwó fún ṣẹ́ẹ̀fì ẹ̀yin lẹ́sẹ̀ mi lọ́wọ́. Lẹ́yìn Arógundádé Saddam olórí oko pátápátá. Saddam ikú tó yáwó ò ní pa ẹ́. Èyí tó rìn ní ò ní fẹsẹ̀ rìn lọ́ba. Ò ní kú bí emèrè nílé ayé ẹ̀. Àjọmọ̀gbélé Yorùbá débi tó dání o àmì àṣẹ o. Oòduà ni mí tọkàntọkàn mo fi ṣe. Mo tún padà sórí kábíyèsí Alákẹ́tù. Ọba ń kí ọ, ọba Isiaka Balógun Oyèrò. Ẹ̀yin lẹ̀ ládùúgbò yìí, bàbá Rábíà, gbogbo Kétu títí lọ dówódé. Owó kábíyèsí ọba Oyèrò, adé apẹ́ lórí o bàtà pẹ́lẹ́sẹ̀ yọ ọba ní. Ó ní gbogbo Oòduà, mo gbọ́ nípa tí kábíyèsí sọ̀rọ̀ o. Ó ní gbogbo ohun tó bá ń jẹ́ Oòduà ìkan ṣoṣo ni ọ̀kan ṣo làràbà. A ò lẹ́gbẹ́ méjì náà gbójúlé tọ́jà gbẹ́ Oòduà lọ. Aláwádé mi kórí bẹ́ẹ̀ bàbá Rábíà. Ṣákìrù náwó ọmọọba kábíyèsí àbúrò wọn bá Oyèrò ọmọọba Oyèrò. Ifágbèmí Ọ̀ṣúngbèmí omi tún mi ṣe omi o omi o. Ẹ kú ìnáwó mi lọ́dọọdún o létí òkun. Ẹ kú ìnáwó mi lọ́dọọdún o létí òkun. Gbogbo 27 of April àjọ máa wà níbẹ̀ ní bàbá Rábíà. Ìyá òòṣà gbogbo ìpàkòdó ti Ìkòròdú Ines. Ìyá ọba obìnrin l'Amẹ́ríkà. Ààrẹ ọba obìnrin ìṣẹ̀ṣe òòṣà gbogbo àgbáyé. Yèyé ìrókò òjè Olúwéré gbogbo Lagos Island. Yèyé oge gbogbo Ògòlóńtó ní kò dú orí wọn. Ó bí Mújírátù mi ìyẹn ń bẹ l'Amẹ́ríkà ilé ẹ̀ ni màmá ń dé sí. Ìyá yìí ìyá Olúwo Adébúbú ẹkùn babaláwo nìyẹn náà. Ìyá Kàbírù Ámínátù mi ò ṣeun ò ṣeun. Omi omi. Omi omi. Ta ló ń bómi ìṣọ̀kan o? Ìyá òòṣà ẹ̀ má yìí lọ o. Ìyá òòṣà ẹ̀ má yìí lọ o. Ẹ má yìí lọ o. Ṣọ́ọ̀dì náwó ìtàn ni. Yèyé ṣọ́ọ̀dì náwó ìtàn ni. Bóyá máa náwó ìtàn ẹ máa wo kò fẹ́ nà tán. Omi o, omi o, omi o, ire yeye, ire yeye, ire yeye, ire yeye, ire yeye. Kábíyèsí ọba Oyèrò ẹ ṣé. Àìṣì Musa Rasaki balẹ̀ Ajéwọlé àgbo
Olúgbẹ̀dẹ Àgbóyí kábíyèsí ọba Àgbóyí ńkọ́. Kábíyèsí ọba Àgbóyí ńkọ́. Ọpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi Ọ̀tẹ́ńpà. Ó náwó Olúgbẹ̀dẹ. Olúgbẹ̀dẹ o. Gbogbo Àgbóyí kábíyèsí kọ́ o ọba Àgbóyí. Èèyàn Musa Razaki Ìbàlẹ̀ Àjẹwọlé. Arógundádé ní kí gbogbo yín. Ó ní ẹkú agbọ́dì ìdè o. Ó ní ẹkú agbọ́dì ìdè ẹkú ìgbéni lárugẹ. A ti ń ṣe níwọ̀n ẹ̀rà tipẹ́tipẹ́. Tọdún yìí ló yàtọ̀ o. Owó eléré kan ni wọ́n san, eléré méjì ló wá. Ọ̀tẹ́ńpà owó eléré kan lẹ san, eléré méjì ló wá bí. Ṣẹ̀fíù Àtàlímọ́ ọmọ Àyìnlá Ọmọwúrà àbí kò kọrin ni ọmọ yín ni. Ẹ wo Ọ̀tẹ́ńpà ló pè mí. Ó ní 22 of May lọ́jọ́ Monday. Ó ní Ṣẹ́fíù Àlà o, kò máa ṣeré fún ní wẹ̀rà o. Mo ní mo ń lọ sí ìlú òyìnbó. Mo ní kọ́ yẹ patí. Ó ní kí n jẹ́ kó ń pè mí padà o. Ìgbà tó bá gbé mi padà o. Ẹ wo, torí ìrègùn la ṣe ń ṣoore. Ó wá bẹ̀rẹ̀ sí sírègùn Bàbá Ráfíà. A ti wà tipẹ́tipẹ́. Ṣòrántí ìgbà kan. Ṣòrántí ìgbà kan. Àwọn ẹmẹgbẹ́ mi wọ́n ní táwọn bá pè é lélẹ́rẹ́. Wọ́n ló kì í wá. Mo ní kó pa ẹ̀ tì. Ẹ má sọ mí lẹ́nu ó dà fún ara tíkẹ̀tì máa dé. Ìgbà tó di ìjẹta ó ní Bàbá Ráfíà. Wọ́n ló wà nílùú òyìnbó mo ní ṣe ni mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ rí. Ó ní má disappoint wa o. Mo ní fọkànbalẹ̀ jẹ́jẹ́ sì máa dé. Ẹni tá a bá ti jọ wá tipẹ́tipẹ́ tàbí jọ ń ṣe àmọ́ kékeré ara wa o. Àmọ́ wà ara wa Ọ̀tẹ́ńpà a ò ní kanra wa lábùkù láéláé. Ọmọ eléjìgbò mẹ́kùn kábíyèsí ọba ń kọ́ ọba eléjìgbò. Ọjọ́ lámọ̀rúkù tó bá délé bó bá bì kí. Bábí kí Musiliu olú ọmọ eléjìgbò mẹ́kùn músímúsí. Kò ní bàjẹ́ fún gbogbo wa o àmì o. Ọmọ oko wẹ́rẹ́wẹ́rẹ́ léjìgbò. Àìfọ̀kọ́rọ́ àìfàdáró bóko dẹ̀rọ oko dẹ̀ gbọ́dọ̀ kúrò níbẹ̀. Nínú jagunjagun ọ̀gá lè jẹ́. Ìgbà tá bẹ̀rẹ̀ Oòduà lọ́jọ́ sí. Lábẹ́ Fáṣẹ̀hùn ọgbọ́n Fáṣẹ̀ gudugudu méje o. Ìgbà tó tún dọ́ńdà Ààrẹ Gani Adams Ọ̀tẹ́ńpà tún ṣe gudugudu méje o. Ó tún wá dandan ní wẹ̀rà ó tún ti bẹ̀rẹ̀ gudugudu méje. Ààrẹ Sàǹdà Ààrẹ Arógundádé o. Arógun mẹ́sàn-án ní ìyọkùnrin lójú ogun. Kì í ṣe alákọ̀wé rárá. Kò jẹ́ ń tù rárá Bàbá Ráfíà. Bàbá Ráfíà eléyìí kì í wá gbádá o. Ó múra ogun sílẹ̀ gbogbo ìgbà ni o. Ẹ ò lè ra gbádá lọ́hùn ẹ̀ láéláé. Tó bá ti yá, ó ti yá. Tó bá ti ṣí, ó ti ṣí. Tó bá ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀. Tó bá ti yá, ó ti yá. Tó bá ti ṣí, ó ti ṣí. Tó bá ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀. Sàǹdà. Àwọn tó fẹ́ lé yín sọ fún wọn wá sáré gan. Èrè. Bọ̀. Gbéra. Ọmọ Ráfíà, ta ló fẹ́ sọ pé tí Yorùbá bá wò? Èrè kẹsẹ̀ wọn. Èrè. Gbogbo ojú àti wọn mọ̀, jagunjagun ṣáni wọn. Gbogbo ojú àti wọn mọ̀, jagunjagun ṣáni
a ò fi gbà kú túra sílẹ̀ a ò fi gbà kan túra sílẹ̀ o OPC tí mo mọ̀ gbogbo OPC tí mo mọ̀ gbogbo OPC tí mo mọ̀ Sádàmù Sádàmù Rasaki Arógundadé Ààrẹ Rasaki Arógundadé Rasaki Arógundadé Ààrẹ Rasaki Arógundadé Ààrẹ Rasaki Arógundadé Oya Sádàmù Arógundadé Rasaki gudugudu nìyẹn kò fi gbàdúrà sílẹ̀ gudugudu nìyẹn kò fi gbàdúrà sílẹ̀ Arógundadé bó ṣe ń ṣe ni ó máa ṣe Arógundadé bó ṣe ń ṣe ni ó máa ṣe Arógundadé o mo lọ́mọkún bí o lọ́mọkún ẹ̀wẹ̀ Arógundadé Arógundadé o. Rasaki mi ní ìwéra OPC o ọmọ Arógundadé o bó ṣe ń ṣe ni ọmọ Arógundadé omi 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 ta ló gbómi ìṣọ̀tẹ̀ o. Kúnlé ta ló ń bómi ìṣọ̀tà o. Omi làwọn àbù ẹ̀ omi là ó bú mu o. Kúnlé omi lomi ń jẹ. Omi lomi ń jẹ omi omi. Yèyé omi. Yèyé omi. Ọ̀ṣun gbé mi o. Ọba obìnrin. Ta ló ń bómi ìṣọ̀tẹ̀ o. Ta ló ń bómi ìṣọ̀tà o. Kọ́múrẹ́dì Múrítàlá bí Ọmọláwálé. Bọ̀rọ̀ kí ni Bàrúgà Abdul máa rọra. Ẹ máa wọ Abdul tó náwó lọ́wọ́. Ẹ wo mọ́mọ́ tó náwó lọ́wọ́. Abdul ọmọ rẹ ni. Mọ́mọ́ Abdul ọmọ mi náà. Abdul ọmọ mi. Bọ̀rọ̀ kìíní gbogbo Bàrígà ní tilé ètòkó. Ọmọ Bàrígà tí ò bá dágunnu kó mọ̀. Ìṣọmọ Bàrígà gidi. Èmi bá wọn sọ gúnugúnu kó nígbà ìgbà lọ́dọọdún. Abdul mi mọ́mọ́. Bọ̀rọ̀ kìíní jọ lọ́rọ̀ lọ. Ọmọ Bàrígà. Sunday Blackman. Ẹni tó jẹ́ bẹ́ẹ̀lì. Èṣù kan ṣe tó ń sin ní Bàrígà. Blackman. Èèpà. Ẹ máa wo lion dúdú tó gentle. Gentle lion, gentle lion, gentle lion. Gentle lion, gentle lion, gentle lion. Blackman Bàrígà ń náwó. Sunday Blackman gentle lion. Ọmọ Ayíndé Musiliu Ayọ̀délé ńkọ́. Ó náwó jẹ́jẹ́ sí kọrinkọrin gbogbo Bàrígà. Òun pẹ̀lú bọ̀rọ̀ kínní. Ọmọ Ayédáadé mi MC. Owó báńkà management lọ́nà. Owó báńkà management gbogbo wọn ná. Ẹkùn Lion Black Lion gbogbo Bàrígà ó ná mi lówó. Wọ́n náà wo Saddam lọ́wọ́. Wọ́n náà wo Saddam lọ́wọ́lọ́wọ́. Blackman bàbá sọ́jà mi o.
Blackman bàbá sójà ni o. Blackman bàbá sójà ni. Bàbá sójà o. Bàbá sójà Blackman èèyàn bọ̀rọ̀ kíní jọ lọ́rọ̀ lọ. Gbogbo Bariga o. Gbogbo Bariga o. Gbogbo Bariga. Wọ́n náwó ní wẹ̀rà o, owó Sàdámù náà lọ́wọ́. Owó Sàdámù náà lọ́wọ́. Gentleman, adá máa wá gbádá. Bàbá tí kì í wá gbádá. Bladi Sunday mi, ilẹ̀ ọkọ̀ lásùn bọ̀ tèmi o. Bladi Sunday, ọkọ̀ lásùn bọ̀ wò ná mi lówó lọ́wọ́. Bladi Sunday, ọkọ̀ lásùn bọ̀ náwó. Ọkọ̀ lè dínkàn Grace ọmọ dáadáa. Bó ṣe fẹ́ Grace ló fẹ́ sùn bọ̀. Àánú Ọlọ́run kó máa bá ẹ̀rù. Sunday kan, Bariga kan, Zulia kan, Ayétòrò kan ni. Ọkọ̀ tí lady kan Grace yóò káre sọ̀rọ̀ o. Ìyá bọ̀rọ̀ kíní jọ lọ́rọ̀ lọ. Ẹ wo bọ̀rọ̀ kíní jọ lọ́rọ̀ lọ. Èèyàn Jagunmọ́lú ní Bariga o. Gbogbo Ṣómólú lọ́dẹ Bariga pátápátá. Owó bàbá sísá mi ọkùnrin ńlá. Bàbá olóyè bọ̀rọ̀ kíní. Lábẹ́ kábíyèsí yọba Bariga owó ṣeun. Òyìnbó oníyẹ̀pẹ̀. Àbúlẹ̀ ṣòwò olówó inú ra. Àbúlẹ̀ ṣòwò gbogbo banana máa bàjẹ́. Olówó inú ra gbogbo banana máa bàjẹ́ o. Gbogbo banana máa bàjẹ́. Owó yẹ̀pẹ̀ lọ́mọ ná. Èèyàn tó bá ń bómi ṣiṣẹ́, owó omi kì í tán. Bàbá Rábíà, owó omi kò lè tán. Ta ló bómi ṣọ̀dá? Omi o. Èèyàn kò sí èèyàn mọ́, aṣọ tẹ̀ márùn. Èèyàn náà kẹ́sì aṣọ tẹ̀ márùn o. Bọ̀rọ̀ kìíní jẹ́ lọ́rọ̀ lọ, olówó yanrìn ló náwó, ọ̀wá yanrìn kówó sí. Bọ̀rọ̀ kìíní jẹ́ lọ́rọ̀ lọ, ọ̀wá yanrìn kówó sí. Ọ̀wá yanrìn kówó sí. Ọ̀wá yanrìn kówó sí. Wọ́n ní lẹ́yìn ìrú gbogbo abámisọ̀. Inú rún mi, ẹ̀yìn rò mí. Ìbàdí rò mí, ọ̀pá yìí, ó tún mú kìdí lè gbàù. Bọ̀rọ̀ kìíní jọ lọ́rọ̀ lọ́wọ́. Èèyàn bàbá ọba lówóró, ẹ̀wù bọ̀rọ̀ kìíní ná. Bàbá ọba òwòrò, Ṣómólú òwòrò, Bariga, ìkan náà ní gbogbo. Ní wẹ́ra o. Sàdámù. Báyọ̀ ọmọ òye náà bẹ́ẹ̀. Ẹ wo ní sàárì iye gbogbo Ṣàgámù. Ẹ wo gómìnà ní ìwẹ̀rà gbogbo Ògùn state. Ọmọ àríyé gbogbo Ṣàgámù ó ṣe mo dúpẹ́. Kábíyèsí ọba ń kọ́. Ọba Káríkò tí gbogbo Rẹ́mọ. Ó kéré kò kéré, òun ló lórí Rẹ́mọ ò Rẹ́mọ ní tilé ìjoko. Ọmọ Káríkò Rẹ́mọ.
náwó alálàwo lọ́wọ́ ìsàríyé o ilẹ̀ bára ọgọ́ òye náà mẹ́ ṣíbílísà wo ṣe ń wo gbogbo Ṣàgámù ló ti wá bí gọ́vnà alógún ṣèètì rè ó máa ń nà mí lówó lọ́wọ́ gbogbo Ògùn lápapọ̀ sẹ́kẹ́tìrì gbogbo lé gbogbo national ní wẹ̀rà pátápátá lábẹ́ ọ́fíìsì Ṣàgámù ó náwó mi ikọ̀. gbogbo wọn náwó ṣẹ́ẹ̀fì wu Àlàó Adékúnlé ẹ ṣé mo dúpẹ́ múrímúrí làwálì ó náwó ṣẹ́ẹ̀fì wu owó bàbá rábíyá ọmọ àgbọ̀ yìí o kábíyèsí ọba àgbọ̀ yìí gbọ́ tó bá délé kó bá mi kí comrade múrí làwálì sàmánù OPC níwẹ̀rà àgbóyí kéètù ọba rìṣà gbogbo ajé olóòkun olóṣà àgbáyé gbogbo ìnáwó omi ọba rìṣà olóṣà gbogbo àgbáyé pátápátá ọba rìṣà ọba rìṣà. kò sí múrí kò sàkórí múrí kan àgbóyí kan ni. owó ọ̀run balẹ̀ ló ná. Àgò ẹyọ ọmọrun balẹ̀ ooo. Àgò ẹyọ ọmọrun balẹ̀. Ẹyàgò àgò ọmọrun balẹ̀ ooo. Àgò ẹ̀yàn ọmọ ọrùn balẹ̀. Múrí kan àgbóyí kan. Ó ní múrí náà kan ọlọ́run ọba ni. Gbogbo owó dé. Kábíyèsí olówó dé ó ṣe múrímúrí. Múrí dàlà àbí múrí lówó dé ó ṣe. Ọmọ làwọn á lì mí o. Níwẹ̀rà gbogbo àgbo yóò ṣe múrí. Ọba jẹ́ gbogbo èkó. Ọ̀pọ̀ lórí èèyàn màmá tí ò ṣe é jí gbé. Èèyàn màmá tí ò ṣe é jí gbé. Àdùfẹ́ ọ̀pín. Ọ̀kín ajé mi nọ́mbà 1 àgbáyé. Ọ̀kín ajé mi àdùfẹ́ oṣù. Ọba rìṣà ìnáwó alára Ògúnlé dá ló sọ pé kò sówó. Ọba rìṣà ìnáwó alára Ògúnlé ẹkú ìnáwó mi 27 of April àjọ máa ń pàdé létí òkun àtọ̀sáwó. Gbogbo bẹ̀rẹ̀ fún ọba àṣà ń kọ́. Lẹ́bàá ní kábíyèsí kẹ́ ẹ bá mi kí ọba ẹ̀ṣọ́. Lọ́dún tó kọjá lọ àjọ pàdé. Ìbàdàn ṣe nínú àwẹ̀ àjọ wà bẹ́ẹ̀ ní bàbá rábíà. Ọba jẹ́ gbogbo èbò. Ajé máa wá mi bọ̀ ooo. Ajé máa wá mi bọ̀. Kí ni mo wí ooo? Ajé máa wá mi bọ̀. Owó ajé máa wá mi bọ̀. Orí mi ò mọ̀ wípé mo nílò owó. Ire gbogbo máa wá mi bọ̀. Ajé máa wá mi bọ̀, owó máa wá mi bọ̀, ajé máa wá mi bọ̀, ajé máa wá mi bọ̀, ẹlẹ́dàá mi ò mọ̀ wípé mo nílò owó, ire gbogbo máa wá mi bọ̀.
General Badumi. Gbogbo máa tó ẹ̀ bí ilé ìjókòó ọmọ Badu. Gbogbo máa tó ẹ̀ fún ọmọ Badu o. Ọ̀nà owó ṣe fi hù mí ọmọ Badu náwó lọ́wọ́. Ìgbòho gbogbo máa tó ẹ̀. Àwọn nìkó gbogbo máa tó ẹ̀. Ẹni tí ní ọ̀rà fi ṣáṣojú rèé. Gbogbo máa tó ẹ̀ ní ti ilé ìjókòó ìgbò. Ọmọ wọn lówó dé ìdí ìrókò. Ọmọ àdọ̀gbò. Ẹ náwó yìí, ẹ náwó yìí. Ẹ máa mú mẹ́ta mẹ́ta, ẹ máa mú mẹ́rin mẹ́rin. Babalábíà. Ìgbòho máa 12 ó náwó ṣàfihàn. Ọmọ wọn lówó dé ibi ìrókò kábíyèsí ń kọ́. Ọmọ ànàgó ọ̀ríjìnà ọmọ ànàgó. Gbogbo àdúgbò wọn ṣẹ̀fíù ló níbẹ̀ ọmọ Adékúnlé. Àti kékeré ẹ̀ yóò ti jòjò Babalábíà. Ṣùgbọ́n máa ń tó ẹ̀ lọ́wọ́ lèkólé ó lẹ́nu gan. Èèyàn agbára màmí wọ̀ta ọba omi kọ́. Màmí wọ̀ta agbára agbára o. Màmí wọ̀ta agbára agbára ń kọ́. Màmí wọ̀ta o. Màmí wọ̀ta o. Alimot ọmọ ìlà. Wàlíù ọmọ Bádírù wo ná mi lówó. Ogún ìnáwó mi ìtàbádúró. Ònàwó ṣẹ́fíù mi kọrinkọrin o. Ìyá ajé ọ̀ní fún mi lọ́wọ́ ajé. Bàbá Abudu láàyè ìyóya. Bádúrù. Ọmọ Bádúrù. Ọmọ Bádúrù. Ọmọ Bádúrù gbogbo máa ń tú ẹ̀. Ọmọ Bádúrù ọmọ wọlọ́wọ́ dé bí ìrókò. Ọ̀nà àlàyé òyìnbó. Ẹ bá ń kíwò sọdẹ ni. Èèyàn twins Daikon Isi Pẹpẹrò àti Kúdẹ́lẹ́tì gbogbo Kétu. Twins ìbejì àtọwọ́dá wọ́n bá jà wọ́n parí ẹ o. Ẹ wo ìbẹ̀rẹ̀ ọdún yìí Pẹpẹrò sí rojọ́ ẹ fún mi. Ó ló ń ṣe báyìí, ó ló ń ṣe báyìí. Ó tún ti ń ṣe báyìí. Ẹ máa bára yín jìnnà lọ́lá Ọlọ́run ọba. State Iron Lady, Iron Woman. Ìyàwó ẹgbẹ́ máa ń ṣàbí agbègbè àkàlà. Ìyàwó wa ní ẹgbẹ́ máa ń ṣàbí òṣèlú dúpẹ́ Iron Man. Ogún ìnáwó bàbá oko. Aya Alájí. Ojú Alábà ń kọ́ Tájù. Láti Alábà ń kọ́ láti Alábà rago. Agbára o. Agbára o. Màmí wọ̀ta omi o. Ẹ wo màmí. My 12. Gbogbo omi o. Abìjà gbogbo my 12. Ta ló náwó yìí o? Abìjà wàrà. Ta ló náwó yìí o? Abìjà wàrà. Níwèé náà ni o. Abìjà wàrà. Gbogbo my 12 o. Abìjà wàrà. Ó náà wà lára wo Abìjà wàrà. Ọkùnrin méje mẹ́jọ. Màmí wọ̀ta. Abìjà wàrà.
MC Olúọmọ ń kọ́ o. Ọmọ MC Olúọmọ. Ta ló náwó yìí o? Ta ló náwó yìí o? Ọ̀tẹ̀ ń bà máa gbọ́ o. Èèyàn ọ̀tẹ̀ ń bà mí o. Ọmọ Sàdáàm mi o. Sàdáàm adára máa wà gbádá. Ọba omi. Màmí wọ́n ta o. My 12 connection Abijawara. My 12 connection mi. Èèyàn bá dírù Abijawara. Owó làbí náwó ṣẹ̀fí wù, owó làbí náwó. Èèyàn rẹ̀ lè ṣàdàmú, ó ná mi lówó owó. Èèyàn rẹ̀ lè ṣàdàmú, ó ná mi lówó. Àrò lè ṣàdàmú, ó ṣe. Owó làbí ṣíàmà, ó kú ìnáwó bàbá oko. Gbogbo ní gbòǹgbò connection pátápátá. Apádà sábúrò oníkan ẹ̀. Yàmàyàmá kú kalẹ̀ oníyàmàyàmá. Yàmàyàmá o, oníyàmàyàmá. Yàmàyàmá kú kalẹ̀ o. Yàmàyàmá wà níbí oníyẹ má ṣe yàmàyàmá. Má ṣe jàtijàti, yẹ má ṣe yàmàyàmá. Nàmọ́ ní yàmàyàmá, nàmọ́ ní Yamayama. Yọ̀ǹgàjì Sàídì. Yamayama. Èèyàn Dangote lówó dé. Yamayama. Aláwọ̀ Látìfù. Yamayama. Richman lówó dé onírin. Yamayama. Ọ̀nàrẹ́bù Ìsà ńkọ́. Yamayama. Ọ̀jẹ̀ lókè ńkọ́. Yamayama. Èèyàn bàtà ìṣàmà. Yamayama. Èèyàn Múkáílà Ìtẹ́rẹ́sì. Yamayama. Èèyàn Àtíkù Kẹ́ẹ̀tù. Yamayama. Owó bàbá Ìkì Mọ́tù. Yamayama. Èèyàn Playboy ọmọ táyé wo táyé kọ̀rẹ́sì. Yamayama. Yàmàyàmá. Yamayama. Ọ̀yà yàmàyàmá lẹ́rí ẹ̀ ojoojó Kúnlé Adékúnlé. Yàmàyàmá lódòwò, yàmàyàmá lódòwò. Yàmàyàmá lódòwò, yàmàyàmá. Yàmàyàmá náwó bàbá Rábíà. Yàm Sàídì. Tó bá bẹ́ẹ̀gì àánú. Yàmàyàmá Sàídì mi. Sàídì, èèyàn Dangote o. Yọ̀ǹgàlájì o. Èèyàn Dangote o. Kí ló dòwó Sàídì? Yàmàyàmá lódò, yàmàyàmá lódò. Yàmàyàmá lódò. Ẹ o, ó ti pẹ́ ta ti ń bà bọ̀, èmi pẹ̀lú Sàídì. Bàbá Rábíà, ó rò pé mi ò ní dáhùn mọ́ ni ọmọ alápàdúpẹ́ ni. Ó ti ń jagun ọjọ́ ti pẹ́, ọmọ alápàdúpẹ́ ni. Bàbá Rábíà, yàmàyàmá Sàídì ní o. Èèyàn kan ní mi báyọ̀ ọ̀wọ́ lọ́hùn kò fọ̀rùn bẹ́. Yàmàyàmá o, kẹ́kọ̀ọ́ fún mi lówó kan, ẹyọ kan, odidi kan. Yé pálípálí lówó mi ti bá rí yàmàyàmá. Yàmàyàmá Yàm Sàídì, gbogbo abẹ́ kí àánú. Yàmàyàmá Sàídì, gbogbo abẹ́ kí àánú. Èèyàn àsùnmọ́ pàwọ́ lówódé, agbára pàwọ́ àsùnmọ́. Èèyàn kàsùnmọ́ pàwọ́ lówódé, àsùnmọ́ agbára.
àsùnmọ́ agbára o. Àsùnwọ̀n agbára. Èèyàn àsùnmọ́ pàwà. Àsùnwọ̀n agbára. Èèyàn àsùnmọ́ pàwà. Àsùnwọ̀n agbára. Kí ló dòwó sá? Yàmàyàmà ló dòwó. Kí ló dòwó sá? Ìdí yàmàyàmà ló dòwó. Kí ló dòwó sá? Ìdí. Èèyàn Dangote mi, èèyàn Yá Látìfù mi. Èèyàn fowó ṣeré Ismaila, àsùnmọ́ fowó ṣeré ńkọ́. Èèyàn Richman Lówódé, Honorable Isa, ara wọn ni. Èèyàn Lagos, Èkó, owó bàbá Khalidi, èèyàn fowó ṣeré kára, kò ná mi lówó lọ. Ó náwó Yá Látìfù, Yáwá Abu Yá Látìfù o. Ojú gbogbo Bàrígà pátápátá. Èèyàn ṣe máa ń dáadáa wo. Èèyàn bàtà iṣẹ́ máa. Èèyàn Gbajúbọ́lá kò sọ́bà ó. Sọ́mọ gbogbo dìfẹ́ǹsì ní tilé gbogbo. Fowó ṣeré sọ pé màdówó. Èèyàn Arúnà mi, èèyàn yóò ń ṣàyídì. Yàmàyàmà yóò ń ṣàyí. Ẹ̀wọ̀ yóò ń ṣàyí. Yàmàyàmà náà mi lówó. Ó ṣe yàmàyàmà yàmà 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 yàmà. Kí ló dòwó ṣàyídì? Yàmàyàmà ló dòwó. Báwa! Báwa! Kí ló dòwó ṣàyídì? Yàmàyàmà. Ẹ wo King of Boys gbogbo owó dé onírin. Number 1 gbogbo owó dé onírin. Ẹ wo àjọ wa plane ni àjọ dé láti Amẹ́ríkà ni. Òun dé láti London lánàá, èmi dé láti Amẹ́ríkà. Àbí bẹ́ẹ̀ kọ́? Àbẹ̀ rí ìjẹta, ṣé ẹ rí ìjẹta? Ẹ rí ìjẹta, ẹ rí ìjẹni, ẹ má kúrọ́ mọ́. Ó ṣẹ̀ṣẹ̀ dé láti London ni. Èèyàn mi ní tipẹ́tipẹ́. Babalábá King of Boys Lówódé. Ọlá bàbá Rúkà yà náwó. Alápátírí tó ń kọ̀ntró. Ó jẹun jẹun kò sanra. Ó lo tọ́níìkì kò sanra. Babalábá. Ẹ̀gbá mọ́lí ṣàbí. Àbúrò ẹ̀ là ń pè Honorable. Ẹ̀gbọ́n ẹ̀ là ń pè Honorable wò ná mi lówó. Number 1 gbogbo owó dé onírin. Òun ló lórí oko pátápátá. Gbogbo owó dé onírin nídìílé gbogbo. Gbogbo péjú náà ní àbábádé náà. Ó yá o, àsùnmọ́ pa wà ń kọ́. Ismaila agbára àsùnmọ́. Àsùnmọ́ ẹ̀sìn kẹ̀kẹ́ agbára àsùnmọ́. Gbogbo wọn lọ́mọ Sàdámù pátápátá Sàdámù. Gbogbo báwọn sí ọrìn pátápátá. Báwọn sí ọrìn tí ó bá ṣiṣẹ́. Ẹgbẹ́ bá sùn mọ́ pàwà. Ẹgbẹ́ bá sùn mọ́ pàwà. Gbogbo pàwà láì pátápátá àsùnmọ́. Scorpion. Àkékè. Àkékè. Ẹ wo Scorpion. Àkékè ni. Gbogbo owó de orí irin connection. Èèyàn rẹ̀ bàbá kò láyà tí ìjọ náwó Scorpion owó náwó. Èláyà àti nǹkan Scorpion wà ara wa ní. Èèyàn rẹ̀ bàbá Èláyà ṣoṣẹ́ Scorpion. Scorpion náà wá lára ogun létà ló sọ pé kò sówó. King of Boys gbogbo ní wẹ́ra o.
King Boys gbogbo ní wẹ́rà pátápátá wo bìsì kúlékúlé. Ọba gbogbo bọ́ọ̀lì sí náwó owó alálàáwó lé ná. Ó kú náwó mi èèyàn tẹ́ ń balẹ̀ èjìgbò ní gbogbo wọn. Gbogbo èjìgbò ọ̀tẹ̀ bá. Èèyàn Scorpion mi ọ̀tẹ̀ bá. Ẹ̀gbá mọ̀ ní ṣáàbí ooo. Àbúrò gègé sí bàbá Ráfíà. Èèyàn ọ̀ǹtà lówó dé ọdẹ o. Ọ̀ǹtà nǹkan gbogbo owó dé. Bàbá Ráfíà. Èèyàn Scorpion àkékè. Jọ̀wọ́ má ta mi o. Scorpion torí ọlọ́run àkékè máa ta mi. Èèyàn yóò gbọ́ ìyọmọ dáadáa yan pa. Èèyàn yóò gbàdì. Bàbá kékeré, bàbá tó yóò bì. Èèyàn aláwo ṣẹ́bíhù ní gbogbo. Èèyàn yàmàyàmà, èèyàn àsùnmọ́ pàwà. Èèyàn àsùnmọ́ pàwà. Èèyàn yàmàyàmà, ẹ má ṣe yàmàyàmà. Kí ló dówó ṣẹ́bíhù yàmàyàmà lódòwó. Kí ló dówó ṣẹ́bíhù yàmàyàmà lódòwó. Èèyàn bọ̀bọ̀ kan Scorpion àbúrò aláwọ̀ ṣẹ́bíhù. Ẹ̀gbá bọ̀lì ṣàbí o, agbóògbó akálá. Ẹ̀gbá bọ̀lì ṣàbí agbóògbó akálá. Èèyàn agbára, èèyàn màmí wọ̀ta omi o. Gbogbo my 12, màmí wọ̀ta. Ọ̀yá ẹ̀yin ọmọ sàdá mọ́ ọwọ́ ìdá. Ẹ̀yin ọmọ sàdá mọ́ ọwọ́ ìdá. Olórí ìwàyé Arógúndádé olórí ìwà. Olórí ìwà yéyéyéyé olórí ìwà jọ̀wọ́ o. Arógúndádé o, ìwọ làwa gbójúlé, ìwọ làwa fẹ̀yìntì. Olórí ìwà màmá yàn kú o. Àgìgbọ̀lá ọmọ ẹyẹ. Arógúndádé sàdá mi o. Ó náwó ṣẹ́fù mi o. Ẹ̀wà wo Scorpion àwọn èèyàn tó ṣùpá o. Èèyàn ṣàìdọ̀ bí. Ó náwó ṣẹ́fù mi o Scorpion. Òkú náà ó mi bàbá oko. Òkú náà ó mi bàbá oko. Ṣẹ̀fíù ni mò ń jẹ́ o. Bàbá ẹ̀kọ́ lórúkọ ìdókítà. Ó lọ sí mẹ́wàá sódò kìlọ̀. Àṣàbí alájà wo ná mi lówó. Àṣàbí tó rí mọ́kà tó dé. Ìrẹ̀mú o. Ìrẹ̀mú wọ́n ní kẹ́ lọ sí di mọ́tò. Èèyàn kan fẹ́ gbé mọ́tò jáde wọ́n ní kẹ́ lọ gbé. Ẹbẹ̀rù. Àṣàbí.
olówó sọ́ọ̀pláyà ṣẹ́gun. Iron Lady gbogbo máa gbòòrò OPC ní wẹ́rà gbogbo máa gbòòrò ní tilé ètòkò gbogbo àdúgbò mi gbogbo máa gbòòrò gbogbo àdúgbò mi. Àṣàbí o Àṣàbí o Àṣàbí o Àṣàbí o Adéwálé Akíwù gbogbo dẹ́gbà. Ilé alága lẹ́tà gbogbo owó fi sí ní òun ẹ̀rọ gbogbo dẹ́gbà o. Gbogbo oníwẹ̀rà ní dẹ́gbà pátápátá. Ó ná wá lára àwọn òkúnlé iṣẹ́ ìlú bàbá ogbó. Gbogbo oníwẹ̀rà ní tilé ètòkò. Ìwọ ọmọ olódò wọba ọmọọba ló tún wéré. Ìwọ tí ò ní ilẹ̀kùn kò ní kọ́kọ́rọ́. Ẹrú ẹwẹ́ ẹrú lálá ni wọ́n fi ń tẹ̀lé wọn ní ìwọ́lé ọgbọ́dọ̀ ọba ìwọ. Ọmọ olódò ọba ìwọ. Ọmọ olódò ọba ìwọ. Akimu dẹ́ta o, Akimu dẹ́ta o. Akimu dẹ́ta o. Akimu dẹ́ta o. Ẹ máa wá Akimu dẹ́ta. Ó yá yá láti wù kákákáká. Àkọ́kọ́ ayé tòrò gbogbo Bariga. Deputy Governor gbogbo OPC ní wẹ́rà gbogbo Èkó ní tilẹ̀ tókó. Chairman OPC ní wẹ́rà gbogbo Bariga. Bariga ní tilẹ̀ tókó àbí mi. Ẹ̀sọ́ oje gbogbo Ṣómólú. Ẹ̀sọ́ oje. Àwọn ẹ̀sọ́jẹ̀ gbogbo Ṣómólú. Yá Látìfù ọba láàánú. Aláwọ̀ Látìfù mi èèyàn Èkó Èkó. Àṣìṣì mi Èkó. Ọmọ àrò ògùn dáadé. Èkó Èkó olóyè ìjà o ìjà olóko agẹmọ gbogbo Mọ́dímọ̀sán tó bá dé Mọ́dímọ̀sán kó bá mi kí bàbá ìjà olóko gbogbo Mọ́dí gbogbo Ṣómólú ládé Bàrígà o. Gbogbo Ṣómólú tó fi dé Bàrígà o. Kábíyèsí olówóró nǹkan. Ọba olówóró tuntun là ṣẹ̀ṣẹ̀ jẹ́. Babátúndé mi Sàlíhù ọba ńkọ́. Bó bá dówóró kó bá mi kí ọba gidi. Èèyàn Yá Látìfù gbogbo Ṣómólú. Gbogbo Bàrígà èèyàn Èkó 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 Lagos. Àánú Ọlọ́run ọba kó máa bá Èkó. Èkó náwó Ṣẹ̀fíù bàbá oko. Èkó náwó Kàdóso ní bàbá oko. Ránṣẹ́ máa wo ṣe wo ọmọ Mùsílíù olú ọmọ. Ọmọ Ayédáadé Mùsílíù olú ọmọ. Ọmọ Yá Látìfù ọmọ ẹ̀sọ́ jẹun. Ọmọ Yá Látìfù ọmọ ẹ̀sọ́ jẹ́. Ọmọ Yá Látìfù ọmọ ẹ̀sọ́ jẹ́. Àdìsá ọmọ Yá Látìfù òun náwó.
àdìsá dé ọmọkùnrin ogun ọmọ yálà àti ìhùwà àdìsá ó. àfíìsèkó ó náwó mi yéje sí ọmọdé kúnlé. Èkó 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 ọmọ yálà àti ìhùwù ọmọ rẹ̀gí. ọmọ ìsòjè ọmọ yálà àti ìhùwù ẹ̀ṣẹ̀wù. bí yálà àti ìhùwù náwó ẹ sábà mi tọ́jú Àṣàbí. gbogbo yẹn bá mi tọ́jú Àṣàbí ooo. Dẹ́bùtì gọ́vnà gbogbo Èkó láti. Dẹ́bùtì gọ́vnà gbogbo Èkó láti o. ọmọ Ṣàdá máa rógún dádé. ọmọ Ṣàdá mi o ọmọ rógún dádé. ọmọ bàbá dára máa wá gbádá. Sàdámù náà ń pè bẹ́ẹ̀ ọmọ arógun dádé. arógun dádé ọkùnrin ogun. arógun dádé ojoojó ṣẹ̀fẹ̀ láti lónà. yálà tí kù ọba lánàá o. àánú lórí gbà lọ́wọ́ lọ́wọ́ ọba. ẹ̀sọ́jẹ sọ́jí Èkó ó náwó ṣẹ̀fìhù babarábíà. ó náwó kàdóso ọmọdé kúnlé yálà àti. yálà àti. arógun dádé ọlọ́run wá bá mi ṣọ́ yín délé. olùtúnmi ṣe omi túnmi ṣe ọlọ́run wá bá mi ṣọ́ yín yá omi. aláwọ̀ láti fò ọba aláàánú. ẹkún náà wó mi bàbá oko. Èkó kú náwó ó kú ànáwó sí. Èkó mọ kíyẹkíyẹ ọkùnrin ogun. yàmàyàmà kú kalẹ̀ ọmọ dáadáa ni. èèyàn yá láti wù bó ṣe mo dúpẹ́. aláwo láti wù gbogbo wọn náwó ẹ sóje. ẹkùn ìnáwó bàbá oko sọjí sọjí ibi ẹ sóje kò ṣe. ọmọ olówó ròhun kọ́ ó náwó yìí kọ́ lọ́wọ́. ọmọ olówó ń kọ́ màjòjò àlàó kúnlé. ọmọ olówó ń kọ́ màjòjò àlàó kúnlé. ọkrọ gbogbo owó dé ọgbọ̀nà soup. ọkrọ. ọkrọ gbogbo owó dé small body big engine. ìyàwó ọdọ́gba máa jó olórí. Oṣù Bọ́lájí Ajíbọ́lá sí òwò ná mi lọ́wọ́ lọ́wọ́ sí òwò Ajíbọ́lá sí òwò Ajíbọ́lá èèyàn ọ̀pọ̀rọ̀ nǹkan bọ́bọ̀ ṣẹ̀dẹ̀ náwó Àtíkù Jíbọ́lá ná mi lọ́wọ́ Jíbọ́lá Àtíkù gbogbo péètù Jíbọ́lá Àtíkù gbogbo péètù. èèyàn kọ́ lọ́mọ gbogbo kẹ́tù èèyàn Èkó akọ́kọ́ sẹ́gẹ̀rẹ̀ ní Ìṣọ̀lá o Èkó akọ́kọ́ sẹ́gẹ̀rẹ̀ ní Èkó Àtíkù ná mi lọ́wọ́ èyí kò jọ̀wọ́ mi yẹn wà Àtíkù mi. gbogbo kẹ́tù kọ́nà ẹ̀ṣọ́ pátápátá Àtíkù ó kárí ọkọ̀ ìnáwó ọkọ̀ sùn ọkọ̀ wọn ó láìkó owó bíi ti bàbá ẹ̀. bàbá ẹ̀ ló jọ bàbá ẹ̀ ló jọ.
jẹ́ ojó torí mi ò ní ná lówó. School boy. School boy. Ọmọ Bọ́lá hàn school boy. Owódé connection school boy. Jíjọ ṣẹ̀fẹ̀ school boy. Ọmọ Tàlàó ṣẹ́fì tipẹ́tipẹ́. Ọmọ Jẹ́jẹ́ Sálàdì school boy. Ó kú náwó bàbá oko. Èmi lálá o ṣẹ́fì tí wọ́n wí. Èmi lálá o ṣẹ́fì tí wọ́n sọ. Ìgúdẹ̀lẹ̀ ti gbogbo péjì. Àwọn màmí wọ́n ta o gbogbo my 12. Bísí pàápàrọ̀ gbogbo péjì ẹ̀jẹ̀ mi ní. Araba Sáyidì ló ń náwó. Araba Sáyidì ló ṣe. Araba Power òyìnbó ní báwọn sáré gbogbo wọ́dé. Gbogbo mọ́tò ńláńlá ẹ bá fẹ́ báwọn sáré o. Ẹ lọ rí èèyàn Power ọmọ dáadáa. Gbogbo Power àwọn ọmọ dáadáa ni. Ọmọ Rùfáì fún kalẹ̀ àgbàrùfì gbogbo òwòrò ṣòkì. Àgbàrùfì lówóró. Ẹ máa wà àgbàrùfì mẹ́tọ́dọ̀ òwòrò ṣòkì. Ẹ ṣètọ́jú kápẹ́ẹ̀nì Haruna kápẹ́ẹ̀nì ń kọ̀wọ́ ọmọ dandan ni. Àlàbá pàwárí Àlàbá ọlọ́gẹ̀rẹ̀. Àràbà náà ṣẹ́kù ní owó bàbá rábíà. Ẹ máa wà rábà, ẹ máa wà rábà. Ẹ máa wà rábà, ẹ máa wà rábà. Ẹ máa wà rábà o. Àràbà náà ṣẹ́kù ní àdá o. Àràbà náà ṣẹ́kù ní àdá o. Ọdún ajé là ń ṣe àlàwọ̀ olórin ọmọlọ́dún ajé. Owó bàbá Khalidi yóò ná mi lówó lọ́wọ́. Bàbá oní Khalidi owó ọlá. Owó bàbá Khalidi máa fẹ́ fọ́jọ́. Owó bàbá Khalidi lọkùnrin ogun. Owó bàbá Khalidi mi dọ́jọ́. Agbára o, agbára Power. Ẹ máa wá agbára Power sọ̀rọ̀. Ẹ máa wá agbára Power sọ̀rọ̀. Power ṣó fẹ́ tàn mí jẹ ní. Aṣẹ́wódà ẹ bá òfin lówó odindi. Ẹ jẹ́ kí Power owó fún mi lówó. Agbára ẹ bá mi káwọn Power. Agbára gbogbo owó dé onírìn. Gbogbo owó dé onírìn. Agbára Power sùn àyè. Agbára Power sí àrìn. Agbára Ismaila Power bàbá Waris. Ẹ wo Ismaila Power bàbá Waris. Èèyàn kọ́rẹ́ sí èèyàn bá wà sí.
èèyàn táyé kọ́rẹ́nsì èèyàn bá wá sí. èèyàn kọ́rẹ́nsì èèyàn bá wá sí. agbára gbogbo bá wá sí àná. lówó dorí lọ́wọ́ agbára. lówó dé onírin lọ́wọ́ ààrẹ máa wá gbára àjọwọ́ lọ. gbogbo bá wá sí àná. bí bá wá sí àná mọ́tò rẹ̀ ò bá ṣiṣẹ́. ẹ̀dọ́wọ́ dé onírin ẹgbẹ̀rẹ̀ agbára. Original ló tàbí kàféèkì o. Agbára, 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 agbára. Òde gbà lódìdí. Owó làbọ̀rọ̀ máa mú díẹ̀ díẹ̀. Agbára o. Owó bàbá wà rí sí ìnáwó mi ò tó dáwó. Owó bàbá wà rí sí ìnáwó. Agbára o, bàbá wà rí sí ìnáwó. Èèyàn tó gbóyè ló kọ́re gbogbo òkun ṣe nísìlẹ̀ ètòkò. Àwọn agbára agbárùfí 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 mi lówóró. Agbárùfí o gbogbo òwòrò. Agbárùfí o gbogbo òwòrò. Èèyàn lẹ́bọ̀ lówóró. Kábíyèsí ẹlẹ́bọ̀ ń kọ́. Èèyàn tàṣàbí àṣàbí àṣàbí. Èèyàn yá láti fò ọba láàánú. Èèyàn tẹ̀sọ́yé. Ọ̀gá tiwa ṣọ́ọ̀ṣà. Ọmọdógún dádé Saddam. Ọ̀gá wa Branchama àwọn ọmọ dáadáa. Branchama tuntun ni o. Ó náwó yìí kọ́ lọ́wọ́lọ́wọ́. Òṣì alága tuntun máa fẹ̀sọ̀ máa mú jójó. Bàbára bí ọṣẹ́ àmánù tuntun ó máa ṣe mo dúpẹ́. Gbogbo òwúrò ṣókí. Òwúrò dé tó bọ́ lọ́nà bàbára bíọ́. Agbárùfí. Má tẹ̀lé ẹ̀dẹ́ wòrò. Nílé ẹlẹ́bọ̀ lówóró. Òwúrò dé tó ń bọ́ lọ́nà yẹn ń kọ́. Ṣé kí n ká lọ ní Agbárùfí o? Agbárùfí ṣe àmánù tuntun. Ránṣẹ́ àmánù tuntun. Ẹnáwó fàlàwò owó oyè. Ẹgbẹ́ kìíní yìí wà. Èmi ló kàn. Ọmọdókun dádé ọmọ Saddam. Níwẹ̀rà o Saddam o. Ọmọdókun dádé Saddam mi ò ní ìwẹ̀rà ọmọ dáadáa. Ọmọdókun dádé. Ọmọdókun dádé. Ọmọdókun dádé. Ẹ̀yà kò lọ́nà o Saddam bọ̀ o. Bí gbogbo yín mú tó bá rojú kóró o. Èèyàn tí ò bínú àbámọ́ra. Saddam tẹ́ wíre o.
orí ògbọ́ ọ̀dọ̀ fọ́ lára. Ẹ yàgò lọ́nà ọ̀gá ń bọ̀. Ẹ yàgò lọ́nà ọ̀gá. Ẹ kúrò lọ́nà Sàdámù ń bọ̀. Alẹ́kùn dádé ń bọ̀. Ọmọ Aṣíwájú ń bọ̀. Ọmọ Jàkàbá rẹ̀ o. Ẹ kúrò lọ́nà o. Bí eré o. Aṣíwájú the president. Bí eré o. Tinubu the president. Ọmọ Àtíkù tí CSO ń kọ́. CSO Àtíkù ń kọ́. Sadam gentleman Àtíkù CSO olórí gbogbo lé. Number 1 CSO gbogbo lé. Àtíkù. Ọmọ Sadam. Àsìkò Tinubu yìí àsọ̀wá sówó. Àsìkò Tinubu yìí àsọ̀wá sọmọ. Tinubu aráyé gbọ́ tiẹ̀. Àfikọ́ra ẹ̀gbọ́ ti yẹ o. Àfikọ́ra ẹ̀gbọ́ ti yẹ. Ọmọ Tinubu o. Arógundádé Sàdámù o. Agbọ́mi CSO Àtíkù. Ọmọ Tinubu o. Ọmọ Tinubu o. Magijo doctor. Arógundádé Sàdámù ọmọ tí. Arógundádé Sàdámù. Ọ̀nà wàhálà làwọn fẹ́ mi. Èsì mọ̀. Ìkànnà èrèké ló ṣe mọ̀ dúpẹ́. Èsì ló ṣe. Òyìnbó ní yá kọ́ndíṣọ̀n òun ná mi lówó lọ́wọ́. Òyìnbó ní yá kọ́ndíṣọ̀n òun ṣe mọ̀ dúpẹ́. Ó láfi kí ìyàbọ̀tọ̀ pẹ̀lú àlàó. Bàbá oko bàbá wa ọ̀ríjìnà ogbó kìrákìrá àbí ìsoko atọ́ lóko ó gbọ́n sóko ó dàgbà sóko ó tún ṣì ń gbóko ọ̀ríjìnà bàbá oko international bàbá oko ogbó kìrákìrá àbí ìsoko atọ́ lóko ó gbọ́n sóko ó dàgbà sóko ọ̀ríjìnà bàbá oko international bàbá oko gbogbo. Kí lóde owó Ṣẹ̀fíù yamayama lóde owó. Kí lóde owó Ṣẹ̀fíù. Oya kí lóde owó Ṣẹ̀fíù. Yamayama. Dangote ayọ̀kan. Yamayama. Oya yamayama ju kìíní yẹn sí mi. Yamayama ju kìíní yẹn sí mi. Àní kò ju kìíní yẹn sí mi. Yamayama ju kìíní yẹn sí mi. Kí ló dówó Saidi yamayama. Engineer. Oya kí ló dówó Saidi yamayama lódò. Èèyàn Scorpion. Kí ló dówó Saidi yamayama lódò. Olówó onírin Saidi náà Mali
láìdí náà ọ̀hánì yámáyámá. Yamayama pasi awu ye ojú yahoo lọ yamayama ojú yahoo lọ yamayama ojú yahoo lọ yamayama ọ̀tá ọmọ yìí tó kàn ni wọ́n ṣe ń bí òtítọ́ ni wọ́n ò mọ̀ pẹ́rù wá lè ṣoríire yamayama àwa tó ń pè lólèrè ní ọjọ́ sí. Aláàjì awo awo Aláàjì awo 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 ọ̀tá ọmọ yìí tó kàn ni wọ́n ṣe ń bínú wọn ò mọ̀ pẹ́rù wá lè ṣoríire àwọn tó ń pè lólèrè ní lọ́jọ́ sí. Àwọn ọmọ tí wọ́n tọrọ fàdírù dìgbà ní lọ́jọ́ sí. A ò kúkú tó ẹ lọ́jọ́ òní o. Wọ́n fẹ́ mọ̀nà tó mi bá wọnú àgbọn. Wọ́n ṣe ń bínú. Àìmọ̀nà tó mi bá wọnú àgbọn ló bí wọn ní. Fàdírù mi. Fàdírù mi. Gbogbo my twelve connection ọmọ Badru. Ọmọ wọn nìdí ìrókò. Ọmọ Aláàjì Sàdámù mi àrógùn dáadé. Àwọn tí ẹ ń wo yó ọmọ àrógùn dáadé. Àwọn tí ẹ ń wo yó. Ọmọ Arára Sákìbí o. Ọmọ Balógun dodo dàwà o. Àwọn tí ẹ ń wo yó. Àwọn tí ẹ ń wo yó. Ó náwó ṣẹ́fí wò ó. Badru ó náwó Sàdámù. Badru náwó Sàdámù. Ó náwó Sàdámù. Ajá ló lẹ́rù fẹ́ máa rán ní ọmọ arógùn dáadé. Ajá ló lẹ́rù. General Adafẹ́ General Commandant gbogbo Àgbóyìnkétu. General Commandant gbogbo Àgbóyì. Ọmọ Mùtáírò owó ẹ̀yẹ ọmọ bàbá mi. Ẹ wò ẹ bá rí géńdé lẹ́yìn owó ẹ̀yẹ alágbára ni. Kí bẹ́ẹ̀ ni tí yóò jẹun káànú ṣe bàbá owó ẹ̀yẹ. Mùtáírù mi, Mùtáírù mi. Àyìnbọn gbowó. Number one, àyìnbọn gbowó. Èkúnúgbó. Kúrúkúrú. Ó ń ta kébé, ó ń ta kúrúkúrú. Akọ́ta mi. Ọyá akọ́ta mi, àyìnbọn gbowó. Ẹ wo Badru akọ́ta mi, àyìnbọn gbowó. Badru akọ́ta mi. Èèyàn jẹ ládó, àfikún akọ́ta mi. Akọ́ta mi ní tòótọ́. Akọ́ta mi gbogbo adó, ó ń derin, ó ń dẹfọ̀n, ó ń di kìnìún. Akọ́ta mi, akọ́ta mi, àyìnbọn gbogbo. Ọmọ bàbá owó ẹ̀yẹ o. Mo derin, mo dẹfọ̀n o, mo dìnà kí o. Olórí commandant gbogbo Àgbóyì. Ọmọ Badru ọmọ Sàdámù. Saliu Kanu ọmọ Abija. Gbogbo tí kẹ́tù kan náà sọ wọn Abija ń gbọ́. Títí ni wọ́n máa ṣàpọ́nlé. Èèyàn màmí wọ́ta. Màmí wọ́ta o, Abija wàrà. Màmí wọ́ta o, Abija.
Abidjan o Sulemana ní kí ẹ yoboro elépo yé onígbà tó ń fẹ́ kó lépo ó ń tábìjà fojú òun rí mo ní Sule tá ń sọ nìyẹn ó ṣe pè mí Abidjan máa ń gbọ́ràn bó ṣe lágbára tó ó létí ó ń gbọ́ràn ó tún bójú ẹ̀yìn ìṣòro lọ́mọ nílé wọn ò ní fi ìbọn pẹ̀lú rínú gbó èèwọ̀ òrìṣà o èmi ò ní kúkú mọ́ òun tèmi ni mo sọ èmi mo dẹ̀ lírí ẹ̀lírí ni mí ọlọ́dẹ kan ò ní rí mi kó lọ́ọ́ gbé bọ́n wọn ò ní fi ìbọn pẹ̀lú rínú gbó ìbọnkíbọn kan ò ní pa ẹ́ àti ti Yorùbá àti ti Ìgbò kó ìbò tún lọ ṣe bọ́ tuntun kọ́ tún kọ́ta tuntun sí wàláì kò ní penetrate lásán débi tí ó pa ẹ́ lọ́lá Ọlọ́run ọba Abidjan wàrà o Abidjan wàrà o Abidjan 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 o èèyàn tó rẹ kẹ́tù Abidjan wàrà owó dé onírin owó dé onírin lédi bí òun náwó owó ṣẹ́kù ìdúdókúlé. Lédi bí òun náwó lédi tí olówó ìdómi lówó dé. Èèyàn lédi bí lédi tí àwọn lédi bí èèyàn àṣà bí alájà ọ́fíìsì àṣà bí. Gbogbo máa gbòòrò ẹ̀ máa wà ìṣàbí. Èèyàn lédi bí àwọn lédi tí àkàṣàbí. Àwọn lédi ké lédi bí lédi tí ṣẹ̀rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta o. Èèyàn ṣá ni wọ́n. Lédi ké lédi tí lédi bí lédi bí lédi ké lédi bí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta èèyàn ṣá ni wọ́n. Bàbá yìí ìnáwó bàbá rábíà ó tù onígbó ìfẹ́kù onígbó ìfẹ́kù lówó dé ẹ̀ka wọn ó tù ọmọdé onígbó ìfẹ́kù lówó dé ọmọ takú aláàjì ó takú sí wọn lọ́rùn. Ọmọ takú o ọmọ takú lọ́wọ́ dé ibi aláwọ̀ kúlẹ̀ bàbá onígbó ìfẹ́ kù ó tù ẹnájì ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tù onígbó ìfẹ́ kù lóríṣiríṣi tí mọ́tò ẹ bá kú takú tí mọ́tò ẹ bá takú má jẹ́ kọ́wọ́ ìjọba tó ẹ ìwọ tètè pé ó tù lórí aago aṣáréré bẹ̀ abẹ́gbẹ́ oríṣiríṣi ìtò ìfẹ́ kù ló ní lọ́wọ́ ó ní kékeré ó ní ńlá èyí tó lè wọ́n tírèènì ó ní lọ́wọ́ bí tírèènì bá takú sójú rí ẹ pé ó tù kó wá wọ tírèènì tó takú sójú rí ẹ pé ó tù kó wá wọ tírèènì bá takú sójú rí. Ẹgbẹ́ òtúkò ẹgbẹ́ òtúkò wá lọ. Kí tírẹ̀nì bàtà kú sójú rí. Bíbélì bàtà kú sójú rí. Bíbélì bàtà kú sójú rí. Bàtà kú sójú rí. Gbogbo wọn lọmọ Sàdámù. Gbogbo wọn lọ́mọ Sàdámù wo. Sàké Sàké o Sàké Kàmọ́rù Sàké. Àwọn Abidjan máa ń 12. Èèyàn 16 ọmọ Sàdámù
ọlọ́run kó bá wà fọ̀run kẹ́ sísí ìgbódọ́rùn ṣọ̀run rẹ̀. Sàkẹ́ lónìí máa kí ẹ, Sàkẹ́ ló ń rántí ẹ òhò sísí. Èèyàn tàbíjà gbogbo máa 12 gbogbo owó dé onírin tàbíjà wàrà. Ẹ̀wẹ̀ ni tí mo ń sọ èèyàn Sàkẹ́. Ẹ̀gbọ́n màmí wọ́n ta agbára màmí wọ́n ta o. Agbára Abija màmí wọ́n ta àwọn Abija agbára màmí wọ́n ta o. Kò ṣe mo dúpẹ́. Agbára dáwìrè màmí wọ́n ta. Hello. Agbára màmí wọ́n ta o. Kò ṣe mo dúpẹ́. Okú ìnáwó bá gbogbo. Sàkẹ́ ká mọ́rù wo ṣeun. Ẹ kí Sàkẹ́ ènìyàn bá mi kí ká mọ́rù wo. Abija wo ṣọmọ dúpẹ́. Ó ń dójú alára àwò kọrinkọrin. Abájọ tó ń ṣe ń pè é ní màmí wọ́n ta. Ọmọ lajẹ́ ní àyà máa fùgé lajẹ́ àwáyé. Àyà máa fùgé lajẹ́ àwáyé. Àwáyé fọ́ ọlọ́kọ̀ omi àwáyé. Àwáyé fọ́ ọlọ́kọ̀ omi. Àwẹ̀ á máa fùgé lajẹ́. Àwẹ̀ á máa fùgé lajẹ́. Abija wàrà. Màmí wọ̀tá ọlọ́kọ̀ omi. Màmí wọ̀tá ọlọ́kọ̀ omi. Èèyàn wá kàn sí o. Abija. Abija wàrà. Kúnlẹ̀ bó wẹ̀ mọ́ àwọn ọkọ̀ jire. Ọ̀rẹ́ mi. Hey, Anthony Joshua. Anthony Joshua ti dé o. Ó yá, òun pẹ̀lú Abija lórí ring. Máì wá, gẹ́gẹ́ mi fèsì ẹ̀ náà. Wòsàn. Wòsàn tèmi tó doni sọ gbogbo kẹtù. Tó bá ti jọjà wò sọ, ó jọjà rí. Ẹja wò sọ rí nínà ẹja. Saddam ṣerọ́ ni, Saddam ò jọjà rí. Alákọ̀wé ni Saddam Alao. Wòsàn. Èèyàn yìí sì pẹpẹ romi o. Èèyàn kúndàlẹ̀ tí gbogbo kẹtù ẹtì. Bùrọ̀dá mi ń kọ́. Babalábíà. Ìjẹ́lù náà ń kọ́ ìsì. Tó bá rí ìjẹ́lù náà kó bá mi bí alátìlẹyìn rí. Àti bàbá kìlò tó bá dọ́jọ́ ta. Gbogbo wọn pátá. Èèyàn ṣẹ́fíù ní gbogbo wọn bàbá mi ni wọn. Àwọn tó ń tọ́jú bàbá ráfíà ò ìjẹ́lù náà. Ìjìnà kúkọ lọ́hùn máa bá mi sọ. Èèyàn yìí sì bẹ̀rọ alímọ̀ṣá yìí. Ọmọ ní kí lọ́jẹ́. Ọdún màmí wọ́n tà tó bá di August. Ká máa bọ̀ ní mile 12. Ọdún màmí wọ́n tà tó bá di August. Ká máa bọ̀ ní mile 12. Gbogbo owó dé onírin ẹsẹ̀ àpè pátá. Aṣojú Sàdámù ọ̀gá wa. Aṣojú Kàdámù. Àtíkù. Ọmọ Sàdámù.
ọmọ Sàdámù o Àtíkù ọmọ Sàdámù o Arógun Dádé Balógun bàbá ẹ̀ Balógun ni. Arógun Dádé Balógun bàbá ẹ̀ Balógun ni. Ilé Balógun ni ká fọ̀rọ̀ sí o. Ọmọ Balógun o ilé Balógun ni ká fọ̀rọ̀ sí o. Balógun ẹ mọ̀ pé kò sóríṣà o. Ẹ̀yin mọ̀dé wọ̀nyí o kò sóríṣà bí Ògún lágbẹ̀dẹ o. Ilé Balógun o ilé Balógun làwọn fà. Rasaki Balógun bàbá ẹ̀ Balógun